ò tó bẹ́ẹ̀ láti pè yín lọ́ba fracas torí tí n bá categorize yín ń tẹ́ ẹ̀ ń ṣe ò ṣe fracas sá ń tẹ́ ẹ̀ ṣe ò ń ṣe fracas ń tẹ́ ẹ̀ display fún wa ni pé ẹ gbádùn iṣẹ́ tó kété ń ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere túbọ̀ bá wọn láyé jẹ́ sí make sure pé ó bá tí wọ́n jẹ́ àwọn ọba tó fi mí joyè wọn ò ní rí mi bí tí mo ti ń sponsor blackmailer láyé sáàbàdà àwọn ọba tó fi mí joyè mi ò ní exchange oyè mi fún selfish interest tí ogun yẹn dé lọ́wọ́ kan ni mo rí pé àárí bàbá Kasali mọ́ ní palace yẹn next thing tí máa rí wípé ẹ̀dá tó ṣerú aburú tó korò bẹ́ẹ̀ fún bàbá Kasali ẹ̀dá tó búlì irú ọkọ ti wà yìí tí màá yẹn fi wò wípé kóun kúkú palẹ̀ mọ́ kóun gbóògùn jẹ àwa ríru ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó wá ń gbọ́wọ́lé irú ẹ̀dá bẹ́ẹ̀ lórí ṣé ká sọ wípé owó tó ń gbà ó ń pín àwọn ọba yẹn ni àbí ká sọ pé àwọn ọba yẹn mọ̀ nípa aburú tó ń ṣe mo ń béèrè lọ́wọ́ yín ni ẹ jẹ́ ká máa ní sùúrù o memory wà very very important mi ò bá bàbá Kasali sọ̀rọ̀ rí láyé mi ò pàdé bàbá Kasali rí bọ̀ mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé òtítọ́ làwa máa gbé wá orí òtítọ́ la máa dúró lé a dẹ̀ máa ṣe òtítọ́ for the sake of bàbá Kasali alone torí pé mo rántí pé former olórí kan tí ò sí láàfin yẹn mọ́ ńgbà tó lórí yẹn wà ń bẹ̀ bàbá Kasali máa ń wà ní palace yẹn dáadáa tí bàbá Kasali bá wá ṣẹ̀wọ̀n ní palace yẹn gẹ́gẹ́ bí àkàndá òjíṣẹ́ Ọlọ́run kábíyèsí yẹn deserve àti pledge loyalty ẹ̀ pẹ̀lú bàbá Kasali níbo lẹ ti fẹ́ bẹ̀ wá níbo lẹ ti fẹ́ ṣe pẹ̀lẹ́ fún wa níbo lẹ ti fẹ́ sọ fún wa pé ká má bínú ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jiná ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jiná báwo lẹ ṣe wá rí ìjójú òtí yín láyé àti lọ́run pẹ́ni tẹ́ ẹ gbọ́wọ́ lé lórí ẹni tẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ bí ọmọ òkókó ẹni tó fi oúnjẹ ẹni tó fi omi ẹkún àti ẹ̀jẹ̀ àwọn èèyàn bí àpò ráìsì wá sílùú yín wọ́n fi ẹkún ọmọ ilẹ̀ Yorùbá fi wá ha ráìsì nílùú tiyín mọye ìlú tí wọ́n gbà kọjá tán tọ̀nù wọn dáhùn kò nítorí wípé wọn ò bá pa gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò kàn yín ẹni àmọ̀rí ò bá àṣòfò kò kàn yín torí tó bá kàn yín ni wọn ò ní fi ẹkún ọmọ làkejì omijé ilẹ̀ Yorùbá wọn ò ní fi gbé ráìsì wá sílùú yín ẹ ti ṣe wá láburú gan ẹ ti ṣe wá lọ́ṣẹ́ gan ẹ ti ṣèkà fún wa tó pọ̀ ẹ ti dá ọgbẹ́ sí wa lọ́kàn gan ẹ ti ṣe aburú fún wa gan ẹ ti bà ọkàn wa jẹ́ ẹ ti jẹ́ kí àyà wa kó wúwo mo wo wájú mi ò rí èèyàn mo wo ẹ̀yìn mi ò rí èèyàn mo wo ẹ̀gbẹ́ ọ̀tún àti òsì mi ò rí èèyàn kò bá má jẹ́rú yín níbẹ̀ yẹn lẹ máa jẹ ráìsì omi ẹkún ọmọ làkejì yín kò bá má jẹ́rú yín lẹ máa jẹ ẹ̀wà àti dòdò omi jẹ́ kíkorò ọmọ Odùduwà mi tí wọ́n dẹ̀ sọ wípé ẹ̀yin ni wọ́n kó gbogbo òòṣà Odùduwà sí lọ́dọ̀ ṣé ká wá sọ wípé àwọn Ifá ṣé ká sọ pé ẹ má jẹ́ kí n go deeper so ní gbogbo ìgbà tí abuké tó ń ba gbogbo ìrìn àjò wa jẹ́
kí Ọlọ́run tó wá tún ṣe ẹ̀yin ò rí àbí ẹ̀ẹ́dẹ̀ ní manager ẹ̀ẹ́dẹ̀ ní PA ní palace yẹn ẹ wò àwọn tẹ́ fi joyè níbẹ̀ yẹn àwọn tẹ́ fi joyè àwọn tó lọ tò sẹ́yìn àwọn blackmailer àwọn tẹ́yìn fi joyè nílùú yẹn wọn ò tò sẹ́yìn Dangote wọn ò tò sẹ́yìn Ọ̀tẹ́dọ́lá wọn ò tò sẹ́yìn àwọn tó lè wá máa kọ́ àwọn ọmọ ìlú yẹn níṣẹ́ ọwọ́ àwọn tẹ́lẹ̀ fi joyè yìí wọn ò tò sẹ́yìn àwọn èèyàn ńláńlá tó lè gbé nǹkan biribiri nǹkan mèremère wọ̀lú yẹn àmọ́ àwọn tẹ́lẹ̀ fi joyè wọ́n tò sẹ́yìn àwọn tó ń fi ẹkún mẹ̀kúnnù jẹun ẹ̀ṣẹ̀ wa gan kábíyèsí ẹ̀ṣẹ̀ lẹ́dà wa èmi ní kọ́kọ́ lẹ́ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ títí ẹ̀ṣẹ̀ lẹ́dà Florida gbogbo ọmọ ìkókó màjèsín arúgbó omidan oníṣòwò pásítọ̀ tí òkété ti bà láyé jẹ́ ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ ṣẹ̀dá wa Ọlọ́run á dá fún yín torí ẹ ní agbára àti sọ fún pé wá ń bí aburú tó ń ṣe yìí lọ jáwọ́ ọba ilẹ̀ Yorùbá ni mí custodian ni mí ńgbà tí Esabod wá sọ́dọ̀ yín gbà yẹn tẹ́ ẹ̀ entertain ẹ̀ tá bá fojú inú wò á jẹ́ pé ẹ ṣèkà ní tòótọ́ n tó bá mú yín gbọ́wọ́lé abuké lórí tẹ́ wá sọ pé ẹ lè fi Esabod joyè ẹ ṣèkà nìyẹn tòótọ́ ẹ ṣèkà nìyẹn tòótọ́ wọ́n lọ bá fracas nìyí wọ́n lè ilẹ̀ ń dalẹ̀ Yorùbá rú irú wa ẹ̀dẹ̀ ń fògùn yín gbárí ń tẹ́ ẹ̀dẹ̀ fi sán fún wa padà òun ni kán wọ́n wá fi ẹkún ìkorò kán wá fi gbé ráìsì wá sí pálásì yín tí ó dàbẹ́ olóyè yín wá lọ tò sẹ́yìn ẹlẹ́wọ̀n àbí aṣọ olóyè yín àṣírí ti tú báńgà ni o kẹ́ tó tún sọ pé bọ̀nà yìí báńgà ni o so àtọmọ kékeré àtàgbàlagbà ẹ mọ̀ nípa ẹ̀ olóyè yín ahọ́n àtẹnu máa ń jà ahọ́n àtẹnu máa ń jà nígbà tí Aláàfin of Ọ̀yọ́ wà láyé èmi àti àwọn AJT ní issue ẹ ní rí kí n gbé nítorí pé mo fẹ́ bá àwọn AJT ń jà kí n wá gbé ọ̀tá ilẹ̀ Yorùbá lọ sí palace Aláàfin of Ọ̀yọ́ nígbà tí Esabod kọjú ìjà kíkorò sí rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ mi ò ní gbé ọ̀tá lọ sí palace Aláàfin of Ọ̀yọ́ despite the fact pé ọmọ bàbá ni mí wọn ò fún mi lóyè ìjọ wo lẹ rí kí àbùkù kan palace Aláàfin of Ọ̀yọ́ ìjọ ẹ lọ mú ibi tí Aláàfin of Ọ̀yọ́ ti gbọ́wọ́lé orí blackmailer ẹ lọ fún mi ẹ bá mi yọ síta ibi tí late Aláàfin of Ọ̀yọ́ tó ti gbé ọwọ́ lé blackmailers àwọn olóyè ti yín kí lẹ fẹ́ sọ fún wa nílẹ̀ Yorùbá ìgbàgbọ́ wo la fẹ́ ní nínú tẹ́ ẹ kó jọ bá a bá rí yín lóde gan orí wa ò ní fẹ́ burú orí tiwa ò tiẹ̀ ní burú láíláí ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn for life la máa rántí pé ẹkún wa náà fi ń gbé ráìsì wá sí palace yín omi àti ẹ̀jẹ̀ wa ni wọ́n fi wá ń há dòdò ní palace yín gbogbo ohun tá a ṣiṣẹ́ fún tí wọ́n gbé wálẹ̀ nígbà yẹn òun náà fi ń print bánà wá àti pépà tẹ́ ń gbé jó mi ò ní tìtorí pé èèyàn kan bú mi lórí online kí n wá ba palace tí n bá súnmọ́ jẹ́
ó dé òrìṣà because kò sí pé wọ́n fún mi lóyè oyè tán fún mi kí n fi tún ìlú ṣe ni wọn ò ní kí n fi jà fún selfish interest mi á jẹ́ pé ẹ dáfá kẹ́ ẹ tán yọ lóyè nílùú yín ní palace yín sà ẹ dáfá kódà ẹ bèrè lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ kẹ́ ẹ tán yọ lóyè torí tẹ́ bá bèrè lọ́wọ́ fá kẹ́ ẹ tán yọ lóyè ẹ ní fi sponsor àwọn blackmailer ṣolóyè débi wípé ọmọ tó ti pààyàn lẹ́kún jìnnà wọ́n wá gbẹ̀yìn kùlé wọlé síbẹ̀ ẹ purọ́ fún wa pé wọn ò dá mọ̀ ńgbà tán gbọ́wọ́lé lórí ṣé lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà ìsìn náà ẹ tún dá mọ̀ lọ́jọ́ tẹ́ ń gbé pépà ẹ̀jọ́ ẹ dá mọ̀ ńgbà tán ta bánà ẹ dá mọ̀ ńgbà tán gbóúnjẹ wá náà ẹ dá mọ̀ ẹ dá mọ̀ náà àbí àmẹ́yìn ò dá mọ̀ gẹ́gẹ́ bí ọba àmọ́ Ọlọ́run dá mọ̀ àwọn ìjọba dá mọ̀ àwọn ìjọba dá mọ̀ nígbà tí mo sọ fún yín pé ìjọba Tinubu ìrọ̀rùn ló bá dé mo sọ fún yín pé an average brilliant and smart personality you should be ready to work with Nigerian police tó bá dẹ̀ fẹ́ sá sí abẹ́ àwọn ọba make sure pé o sá sí abẹ́ àwọn ọba tó máa fi dọ́gì dínà yẹn make sure pé o sá sí abẹ́ àwọn ọba tó máa fi blow job tó máa fi dínà yẹn tó bá jẹ́ pé ọba tí àdúgbò tó jọba lé lórí ilé tó wà ń bí ojú méjì lọ once they are loyal sí ilẹ̀ Yorùbá please don't hesitate to get close to them má fi ariwo tẹ̀lé ọba o má fi orúkọ tẹ̀lé ọba mo jà fún yín níbí báyìí mo dúró fún yín mo gbèjà yín mi ò dẹ̀ gbèjà yín alálẹ̀ Yorùbá ni mo dúró fún alálẹ̀ Yorùbá ni mo gbèjà kẹ́ tún wá mọ bí tèmi lóyà sí kẹ́ lè bá mọ bí mo ṣe fẹ́ kílẹ̀ Yorùbá kó gùn sí anybody bá wá fún yín lọ́la màá tún dúró màá tún gbèjà yín mo fẹ́ kẹ́ mọ̀ wípé Odùduwà là wá dúró fún kò kì í ṣe ipò yín kò kì í ṣe adé tẹ́ dé sórí adé yín adé tẹ́ fi ń promote àwọn tó ń gbomijé lójú wa ni kò bá má jẹ́yìn kò bá má jẹ́yìn bí mo ṣe kéré tó yìí ọ̀tá yín ti dọ̀tá mi kò kí ń ṣe pé ọ̀tá yín dọ̀tá mi mo lérò pé ẹni tó bá kọjú ìjà sí yín ti kọjú ìjà sí Odùduwà ẹ̀dá tó bá dẹ̀ ti kọjú ìjà sí Odùduwà ó ti dọ̀tá tèmi àwa ò mọ̀ pé ẹ̀mí wa lẹ máa béèrè a mọ̀ pé omijé wa náà máa fi gbé ráìsì wá pálàsì yín mò ń wá onítọ̀hún o mò ń wá onítọ̀hún any one of you tẹ́ bá dúró fún abuké bí rọ́bà lológún ọdún òtítọ́ adébá òtítọ́ máa padà lékè a máa mọ̀ yín á jẹ́ kí ayé mọ̀ ẹ̀yin tẹ́ ń promote àwọn blackmailers á jẹ́ kí ayé mọ̀ àwa ò ní pàdé yín ládé yẹ̀yẹ́ sáàbàdà àwa ò ní dọ̀tí yín odòdì àwa ò ní sínú àwọn tó máa bà yín jẹ́ torí tí n bá bà yín jẹ́ mo b'Odùduwà jẹ́ oyè yín ṣùgbọ́n a sọ òtítọ́ fún yín sà a sọ òtítọ́ fún yín a sọ òtítọ́ fún yín pé ìtìjú ló jẹ́ fún wa ọgbẹ́ ọkàn ló jẹ́ fún wa. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí nípa ọba tí gbogbo wa mọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ ẹ ti gbọ́ àwọn ẹ̀sùn èyí tí ó fi kan bàbá yìí nínú fídíò yìí. ìbànújẹ́ ńlá ló jẹ́ fún wa wípé wọ́n kì yín mọ́ blackmailer